Hello, hello, ẹ̀yin èèyàn mi. Tuntun la tún gbé wá fún yín yìí o, gbéborùn tuntun. Ẹ ṣé gan-an fún ìtẹ́tí sí wa. Bẹ́ẹ̀ ni, gbéborùn ayọ̀. Wọ́n ní tí iná ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ kì í tán léèékánná o. Òun ló dífá fún Ashley stubborn goat. Ṣé ẹ mọ̀ pé kábíyèsí kan pàtì síbẹ̀ yẹn? Tó bá sú wọn, nígbà tó bá fi wọ́n ṣe ẹlẹ́yà, tí ẹlẹ́yà kún ojú wọn tán, àwọn nìkan náà máa move. Kábíyèsí ti fi gbogbo ẹ̀mí àti gbogbo ọkàn, ó ti release wọn pátápátá pé kán máa lọ. Wọ́n kàn jẹ́ stubborn goat ni. Bó ṣe ń ṣe kan ló tún ṣe mí, ló ṣe ń ṣe kan ló ṣe ń ṣe mí. Ẹ rí pé wọ́n ti fẹ́, ó dàbí ìpọpọlọ wọn ti fẹ́, ó ní bó ṣe jẹ́. Bẹ́ẹ̀ ni. Ṣé ẹ mọ̀ pé ọkọ Ashley, wọ́n ló ti dé live. Ó ti wá disturb kábíyèsí ní ààfin right now. Wọ́n ló lóun ó ti ṣe tán. Tó bá wù kábíyèsí kó máa fẹ́ olórí, àbí ṣé olórí? Kó máa fẹ́ Ashley. Ashley bá olórí báwo? Kì í ṣe irú wọn lólórí. Kábíyèsí tiẹ̀ ti disown wọn lólórí. Ó ti cancel wọn gẹ́gẹ́ bí olórí. Pẹ̀lú nínú ẹ̀mí, nínú physical, nínú spiritual, in everything. Kábíyèsí ti cancel wọn. Wọn kì í ṣe olórí ààfin yẹn mọ́. Ní nǹkan tí mò ń sọ, wọ́n lọ́kọ Ashley dé live pé òun fẹ́ gba ọmọ òun obìnrin. Òun fẹ́ kó àwọn ọmọ òun àti tóbìnrin àti Adémákinwá. Ó lóun fẹ́ kó àwọn, pé òun ni, pé òun really, pé òun ni part and parcel òun bàbá àwọn ọmọ yẹn, pé òun fẹ́ kó wọn. Wọ́n ní kì í ṣe kékeré. Nǹkan tá à ń gbọ́ nìyẹn. Pé kábíyèsí ló fẹ́ kó àwọn, wọ́n ní ọkọ Ashley pé ó fẹ́ kó àwọn méjèèjì. Ṣé kábíyèsí máa sọ wípé kó má kó? Nígbà tó mọ̀ pé òun lòun ní nǹkan òun. Tó dẹ̀ sure fóun pé òun fẹ́ kó àwọn ọmọ òun méjèèjì. Wọ́n ní tẹ bá rí Ashley ní ààfin sìn, wọ́n ní ìtìjú àti gbogbo, wọ́n ní gbogbo èèyàn kan ń wòran. Wọ́n ní wọ́n kan ń wòran ni, àwọn èèyàn kan ń wòran. Wọ́n ní wọ́n ń wò ní tìkatẹ̀gbin. Ashley ayé ẹ̀ ti dàrú lórí ẹni tó ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí. Ojú ẹ̀ dẹ̀ máa rí nǹkan tẹ́nìkan rí. Irú ìtìjú wo leléyìí? Ṣáwa là ń sọ pé tí ojú ń tà wá. Ojú ò tà Ashley. So eléyìí ti fi hàn pé kábíyèsí kọ́ ló ni Adémákinwá. Ṣé ẹ̀ rí? Wọ́n ti múṣẹ́ yá fún kábíyèsí. Wọ́n ti múṣẹ́ yá fún kábíyèsí. Wọ́n ní kán lọ ṣe DNA. Kí ni wọ́n fẹ́ fi DNA ṣe? Ǹjọ́rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ báyìí. Kí ni kábíyèsí fẹ́ fi DNA ṣe? Nígbà tó ti sọ, wọ́n ti kì, wọ́n ti sà. Wọ́n ní wọn ò mọ ẹni tó kú. A ti gbọ́, àwa náà la gbọ́ náà la tún sọ fún wa pé, hey, wọ́n ní Ashley àtọkọ ẹ̀, ó ní nǹkan tó fẹ́ fi gbà lọ́wọ́ kábíyèsí. Torí ẹ̀ ló ṣe gbé ọmọ padà wá. Gbogbo ọmọ, ó mà ṣe o. Ashley yẹn, Ọlọ́run jẹ́ kó ní ìdáríjì. Ọlọ́run jẹ́ kó change. Torí tí ó bá change, tí Ashley ò bá change, ó máa léwu gan. Níṣe ló dàbí ìgbà tí ìtàn tí ò ṣẹlẹ̀ rí láyé. Even láyé àtijọ́, ṣé irú ẹ̀ ṣẹlẹ̀ ṣá? Ká má ì tí sọ wípé ayé ìgbàlódé tá a wà yìí ni a máa gbọ́ gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ó mà ṣe o. Ẹ̀yin èèyàn wa, ẹ má wulẹ̀ sọ wípé, torí àwọn kan ti sọ pé ìjọ́ wo ni gbogbo story yìí máa end ní ààfin kábíyèsí. Wọ́n ní tí iná ò bá tán láṣọ, báà ni
pé báwo lẹ̀jẹ̀ ṣe fẹ́ tán lẹ́ẹ̀kan náà. No now. Níṣe là ń wo drama ni. Drama gidi gan ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn. Drama gidi gan. Nǹkan tẹ́ ẹ máa fi believe pé gbogbo eléyìí kì í ṣe irọ́ o, irọ́ pupa o, òótọ́ ọ̀rọ̀ pọ́nńbélé ni. Ẹ̀yin ò mọ bó ṣe jẹ́ ni. Number 1, number 2, number 3, number 4. Títorí Naomi yìí ṣáá ni. Òun ni drama yẹn ṣe pọ̀ rẹpẹtẹ. Ṣé ẹ mọ̀ pé wọ́n dẹ̀ ti gbogbo bọ́n ṣe so wọ́n ti ṣògùn, gbogbo bọ́n ṣe ṣe gbogbo ẹ̀. Wọ́n so ògùn wọn sunko. Agbára wọn bàjẹ́. Wọ́n ṣe ẹlẹ́yà dánwò. Hábà! Ọlọ́run fìyà jẹ wọ́n dánwò. Mélòó la fẹ́ kà? Òun náà ni. Òun náà tún ló wà ńlẹ̀ yìí. Wọn ò tí kò fáńlẹ̀ Ifá ti ń ṣe. Ṣé ẹ mọ̀ pé ó dàbí pé ojoojúmọ́ bí ilẹ̀ ṣe ń mọ́ ní àbùkù ń kan Ashley. Bí ilẹ̀ ṣe ń mọ́ ní àbùkù ń kan Mariam. Bí ilẹ̀ ṣe ń mọ́ ló ń ṣe ẹlẹ́yà. Wọ́n tàn ń bòkù. Ṣé ẹ rí bọ́n ṣe ń ṣe ẹlẹ́yà yìí? Òun náà làwa náà ṣe ń rí gbogbo oríṣiríṣi láti wá gbé wá fún yín. Báwo lẹ ṣe fẹ́ mọ̀ pé wọ́n ń ṣe ẹlẹ́yà tá a bá sọ fún yín? Àwọn íńtánẹ́ẹ̀tì la ti ń rí gbogbo ẹ̀. Íńtánẹ́ẹ̀tì la ti ń rí gbogbo ẹ̀. Torí à ń search gidi gan. Every minute, every second là ń search nínú íńtánẹ́ẹ̀tì. Tọ́ dẹ̀ ń disgrace ara wọn. Tọ́ dẹ̀ ń kanra wọn lábùkù. Ọkọ Ashley, Ọlọ́run ló mọ ibi tí ìyẹn ti ẹ̀ ń gbé. Bóyá Nàìjíríà ló ń gbé o, bóyá ọ̀hún yẹn ló ń gbé. Bẹ̀tẹ̀ ẹni ẹlẹ́ni ò ní sùn. Kò ní jẹ́ kí Ashley wá ba ayé òun jẹ́. Torí ẹ̀ ni DNA ò ṣe é ṣe fún Ashley. Torí ó ti mọ̀ pé ọmọ ọlọ́mọ ló gbé wá fún kábíyèsí. Ẹni ẹlẹ́ni kẹ̀dẹ̀ rèé. Wọ́n ní tí ò bá tètè jára mọ́, tí ò bá ti jára mọ́, k'Ọlọ́run má jẹ́ kéèyàn fẹ́ túláàsì obìnrin. Odindi ọmọ 2 ni Ashley kó kúrò ní àkàtà ẹni ẹlẹ́ni. Ẹnikẹ́ni ẹlẹ́ni má lọ fight láti gba ọmọ ẹ̀ padà. Wọ́n ní ó sọ pé kábíyèsí kọ́ ló lọmọ o. Tí kábíyèsí bá ṣe, Ọlọ́run má jẹ́ kábíyèsí báwo. Ṣé kábíyèsí gan ò ti mọ? Àwọn alálẹ̀ ò lè gbà fún kábíyèsí láti gba ọmọ tó máa ba ààfin jẹ́ lọ́la. Ọmọ tó máa bàlù jẹ́ lọ́la. Ẹ mọ̀ pé èèwọ̀ pọ́nńbélé ni. Abomination, tó bá ń gbọ́ abomination. Kì í ṣèní kì í ṣàná la ti ń wí pé wọ́n ní ẹni tí kábíyèsí bá bí, òun ló ń ṣe àrólé kábíyèsí. Ẹni tí ò bá ń ṣe ọmọ kábíyèsí, ó máa ń dá lérú, ó máa ń dọ̀nà rú, ó máa ń fa sickness fún kábíyèsí. Nígbà tó bá dáfá lọ tó dáfá bọ̀ wọ́n máa ní. Ṣé ẹ mọ̀ pé kíni báwo náà ṣe máa ń pe àwọn ọmọ kábíyèsí ọkùnrin yẹn pé kì í ṣe ọmọ kábíyèsí. Báyìí ni. Ṣé ẹ mọ̀ pé at the end of the olórí yẹn máa ń na pápá bora ni. Nígbà tí àṣírí bá tú. Bẹ́ẹ̀ tí a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àṣírí tí kábíyèsí Ọjájá àṣírí wọn tètè tú fún kábíyèsí láti jẹ́ kí kábíyèsí má jẹ́ kí kábíyèsí ọmọdé ààrẹ ẹni ọmọ ọlọ́mọ. Orí ìyẹ́ ò sùn. Orí ìyẹ́ ó wà fún ó dúró digbí fún kábíyèsí Ọjájá. Olúwa ṣeun. Kí gbogbo àwọn abánijẹ́ kó máa kó tiwọn lọ. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé mo tún ní kí n tún yan eléyìí sí yín létí. Ẹ bá mi share, ẹ bá mi subscribe. Tá a tún rí tuntun mi á tún gbé wá fún yín. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa.